akẹ́kọ̀ọ́-jáde ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin tí kò bá gba ìwé-ẹ̀rí rẹ̀ kó tó ọjọ́ 17 oṣù kínní ọdún tó ń bọ̀ yóò san fáìnì. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin ti sọ di mímọ̀ pé àwọn ìwé-ẹ̀rí àwọn akẹ́kọ̀ọ́-jáde ilé ẹ̀kọ́ ọ̀hún kan ni ó wà nílẹ̀ tí wọn kò tíì gbà báyìí, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí ilé ẹ̀kọ́ ọ̀hún fi síta lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún yìí tó tẹ iléeṣẹ́ atótó arére online tv lọ́wọ́. Ní ilé ẹ̀kọ́ náà ti ṣàlàyé pé láti ìgbà tí akẹ́kọ̀ọ́ míì ti jáde ní ilé ẹ̀kọ́ ọ̀hún kò tíì padà wá láti wá gba ìwé-ẹ̀rí rẹ̀. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún ti wá rọ àwọn akẹ́kọ̀ọ́-jáde tí kò bá tíì gba ìwé-ẹ̀rí wọn láti wá gbà á kó tó di ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 17 oṣù kínní ọdún 2025 wípé akẹ́kọ̀ọ́ tí kò bá wá gba ìwé-ẹ̀rí rẹ̀ lẹ́yìn ọjọ́ yìí yóò san owó ìtanràn Ẹgbẹ̀rún 3 náírà fún ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, tí wọ́n ké sí àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ náà bá bá wí láti kàn sí ilé ẹ̀kọ́ ọ̀hún pẹ̀lú gbogbo ohun tí wọ́n fi gba ìwé-ẹ̀rí wọn kí ó tó ọjọ́ náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀.